àmọ́ pé ó mọ̀mọ́ kó ọdún olúwa tó sì ṣe bí wọ́n ní mò ń pè ọmọ kan bí ẹgbàágbèje lórí ọmọ ní okú ọdún okú ọdún mo lọ sìnkú yẹdùn okú àṣeyẹ ni okú ayẹyẹ orí kádùn ọmọ mo súnmọ́lá mo lọ ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ lọ́hùn ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó àmọ́ pé wàá gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì wà nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lẹ̀ ìpẹ́ lọ́lọ́lọ́hùn ọba òòrè gangan àmọ́ pé ọ̀rẹ́ rẹ ló gbé mi wá bí iye àríkẹ́ big yoyo ló gbé mi wá ó ní Akanni Akewi dákúngbéra lẹ́kọ̀ọ́ dìde wá bá ń kọ́ rẹ̀ mi dáadáa àrídùnnú mi ni èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà àmọ́ pé lẹ́yìn ju ẹ̀gẹ́ wọn àbíwá tó tó bí àdàbà ṣá ni mo pé ó bá ń kí o alámọ̀ pé ìwọ ò wá ní kú fọ́tayọ ìwọ ò wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àjíǹde ara yóò mọ̀ jẹ́ ara rẹ yóò sì mọ́lẹ̀ ní lágbára lọ́wọ́ lọ́hùn ọba ẹ bá ń kó lóríire ọmọ tí ń sọjọ́ bí lónìí o ìwọ ò nírẹ̀lẹ̀ ó mọ̀ ọ̀gá ni àrídùnnú rẹ̀ ò wá ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ kò sí bó ṣe lè hù kó pẹ́ńlẹ́ ayé tó àwọn òbí rẹ wọn ò ní mọ̀ sáré rẹ mọ̀ kó ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lọ́lọ́lọ́hùn ọba olúwa tó sí àmọ́ pé ọmọ àrídùnnú ló jẹ́ ò ní dàrí ìbànújẹ́ lágbára lọ́wọ́ lọ́wọ́ ọba ṣẹ̀dá tó dá ọ òǹlẹ́ arẹwà lóbìnrin èyí mẹ́nugún adúmáàdán tọrọ yẹmi apọ́nbẹ́pọ̀ rẹ àmọ́ bí òyìnbó mẹ́bí wọn la dára mọ́ fi ti para ṣe àwòtúnwò obìnrin gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ olúwa tó sìn arẹwà bí rẹ̀ ṣọwọ́n láyé àmọ́ pé bá ìṣàlẹ̀ rẹwà láàrin obìnrin dákun mọ́ gbádùn tí ẹ ò jàre ọdún ẹ lóde iná wá délé àwọn bàbá rẹ̀ àmọ́ pé járe lé Jennifer dákun jẹ́ ń bá ọdẹnu gádélé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ní Ìjẹ̀bú Ishiwo ṣá nílé Ishiwo ṣá ní ṣẹlẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ní mẹ́bí wà lọ́mọ sánsán bí owó ọmọ ọba tí ó jagun bí ẹrú mẹ́bí wà lọ́mọ jagun àlàdé olúwa ọmọ jífò náà ń poríkìlì àwọn bàbá rẹ̀ ni mẹ́bí mẹ́ẹ̀bẹ́ fọ́kẹ́ kó ní Ìjẹ̀bú ìbáyín ní mẹ́gun ọgbòho rẹ̀ mọ́ mẹ́bí wọ́n lọ máa fi jó jẹ́ bó ti ń fọkọ rẹ̀ jápè náà bó bá wùjẹ́ báwẹ́ ní tí ẹni wìnì bó wùjẹ́ báwẹ́ ní tí ẹni wìnìwìnì bó bá wùjẹ́ bá fẹ́ ní tí ẹ̀ tó kú ṣọdún àgẹmọ òǹlẹ̀ ọmọ adúrún má dé ọmọ adúrún mọ́ kò pẹ́ dìyẹ jẹ mẹ́bí wọ́n lọ máa ládìyẹ òkùnkù mọ̀gà ọmọ adìyẹ bá lókun omi lìlì ara arohorokun bẹ́ẹ̀ ni arohora dìyẹ ọmọ òsè ni ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ ó bá dákun mọ́yọ̀ mọ́ ohun tí ń ṣe ni òkú lè pa nílé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ mẹ́bí wọ́n lọ máa sàlẹ̀ jẹjẹ ọmọ sàlẹ̀ jẹjẹ bí ẹni tí ó rọ̀kùn rírí bí ogún bí ọkọ ń bẹ́ ń lé ọgbọ̀n alẹ́ ń bẹ́ ń ta mẹ́bí wọ́n lọ́mọ onígbó mamadé o bàbá yín ló nígbó mama wọ̀ àjòjì tó bá wọ ìgboro yóò sì dẹni ẹbọra àjòjì tó bá wọ ìgboro yóò sì dẹni àtẹ̀mọ́lẹ̀ mẹ́bí wọ́n lọ́mọ ẹ̀yìn kulé lọ́tà wá inú ilé la ṣe ní gbé ọmọ òde fìlàdé làkàì ń bó pẹ́ títí obì lágbó àmọ́ làkàì bàbá náà bàbá yín hàn máa ní jẹ́ gbó láyéláyé àmọ́ pé mẹ́bí wọ́n lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún òǹlẹ́ ọmọ alágẹmọ mo kí ọ
ọmọ olówó ìṣẹ̀ǹbáyé kówó dọ́là ó tó gbòde. Ìjẹ̀bú Ìṣíwọ̀ nínáwó dọ́là kòyìnbó tó dé. Òyìnbó dé lówó ọ̀hún pọ̀ sí ni. Mèbí nínú ilé àwọn bàbá rẹ̀ ni. Àmọ́ pé mo ló kú ọdún. Jennifer mo ló sì kú àṣeyẹ ni. Olúwa tó sì ìwọ ò wá ní báhàn fọdún eléyìí ṣàṣemọ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ǹjẹ́ tán bá ní ta ní kọrin wíkẹ́ Ọlátẹ̀kan. Mọ̀ pé Adésínà lèmi ń jẹ́. Àbíbọ́lá ìtara ẹ̀fẹ́. Akanni Akewi Agbaye lórúkọ tèmi.